Ẹ kú dédé àsìkò ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Ogun máa jà o, ogun máa jà nílẹ̀ Yorùbá, nǹkan máa ṣe ilẹ̀ Yorùbá o, ogun máa jà o. Òun lèmi ò ṣe lè campaign fún ẹnì kankan nínú ẹ̀yìn bàbá yìí. Mi ṣe dẹ́pẹ́ Tinubu lè lọ dìbò fún mi, I can't say it. Ẹ kógun jà wá, abájọ àwọn ọmọ Ìgbò wọn jáde wọn máa bú wa, no be your papa dey there, no be your papa dey there, no be your papa be dancing, no be your papa dey there. Ṣé kò tó kí wọ́n sọ bẹ́ẹ̀ ni? Kòkòrò tó ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́. Àwọn ọmọ Ìgbò tí wọ́n ń bú wa, tí wọ́n fi wá ṣe ẹ̀yẹ. Ṣé fídíò eléyìí sì kò jẹ́ nǹkan tìjú fún gbogbo ilẹ̀ Yorùbá? Nǹkan panilẹ́kùn, nǹkan ìbànújẹ́ fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ọmọ kóòtù àjírebí. Bẹ̀tẹ̀ yan bá wa supremacy lẹ́gbẹ́ dání, kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gbé supremacy kalẹ̀. Mo fi fídíò mi, mo fi ń pariwo, mo fi ń pè Yorùbáwùyí lórúkọ mi. Bàbá wa Ládọjà, kábíyèsí o, ẹ gbé supremacy kalẹ̀. Kí wọ́n tó pa gbogbo Yorùbá tán, kí ilẹ̀ Yorùbá kó tó ọrùn tán. This is a true evidence of pé any moment from now attack máa wá ní Ọ̀yọ́ state. Bí wọ́n ṣe ń withdraw, anyway wọ́n ti withdraw ọdẹ, àbí wọ́n bá withdraw àwọn sójà abẹ, attack ń bọ̀ ńbẹ̀ nìyẹn. Bóyá kí gbogbo ọmọ Ọ̀yọ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní di ẹrù wọn sí, kó ní kálukú wọ́n bẹ̀rẹ̀ sí mórí lọ́nà Kútọ̀nù. Bóyá kí wọ́n máa lọ sí Ghana, bóyá Benin Republic ní kí wọ́n mórí lé, kẹ́fọ̀dì kúrò nílùú fún yín. Àwọn Ìgbò wá ń fi wá ṣe yẹ̀yẹ́ fídíò yìí. So fídíò yìí ó sì ń continue. Ó mà ṣe o, Fulani wá ń dó wa mọ́lé. Tẹ́ bá wò pé àwọn ọmọ yín ni wọ́n ń fìyà jẹ. Ó sọ pé ẹ̀yin bàbá wa náà ẹ̀wà capable ni. Mi fẹ́ sọ̀rọ̀ òdì sẹ́yìn bàbá wa. Ó sọ pé ẹ̀wà capable. Ó ṣe rí mi tó ní Tinubu for president, mo kò máa sọ̀rọ̀ tó pé Tinubu jọmọ Yorùbá ni. I will not campaign. Mi ò lè campaign for anybody for 2027. Mo lè má dé campaign fún Obi. Mo lè má dé campaign fún kí lórúkọ ẹ̀, Atiku. Yet I will not even campaign for Tinubu. Èmi ò tí ì break light. Mo kọ́ mọ̀ sọ fún yín. Mo ti bá rí break light pé yà break light o, Yorùbá o, tí Tinubu bá tún wọlé o, a máa bọ́ nínú ìyà yìí o. Mo ní màá campaign. But for now, wọ́n ní there is light at the end of the tunnel. Darkness là ń rí báyìí nísìnyí, mi ò rí light kankan pó show. For how long do we continue this? Wọ́n mú ìyá Fulani mú ìyá 78 years, ó bá sùn, ó jù lọ́rùn. Náà àwọn tó tún wọ́n á dìde ní sọ́bẹ̀rẹ̀ sí wọ́n tí wọ́n á kó wọn ní láti Àbújá. Ta ló wà l'Àbújá? Ta lẹ́ni tó wà l'Àbújá? Láyé Buhari, àní order from above, from Abuja, àwọn Fulani náà wà bẹ́ẹ̀. So Tinubu sì order from above láti wá kó àwọn ọmọ Yorùbá tí wọ́n dóyà wọn pa. No, order from above láti Abuja, Fulani wá, ó wá kó àwọn ọmọ Yorùbá tí wọ́n bọ́ àwọn sùn pa. Àwọn ará àdúgbò tí wọ́n dìde, àwọn ọdẹ tí wọ́n dìde, wọ́n wá kó wọn sí Abuja látànà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí la ṣe fún yín, kí la gbà lọ́wọ́ yín? Kí la rà nígbẹ̀yìn bàbá yìí? Tá a sanwó. Tí wọ́n rán yín sí wọ́n ní kẹ́ pa wá ni. Tó bá wà bàbá tó lọ láṣìwájú wọ́n yẹ pa yín lélẹ̀. Ṣé yìí máa dé tẹ́dé yìí ni? Gómìnà Ṣèyí Mákindé kí ló dé tẹ́ dákẹ́? Kábíyèsí onílé gbọ́ ẹjọ́ tó lọ́ọ́ ìṣàánú fún wa. Aláàfin Ọ̀yọ́ ẹ dìde ńlẹ̀. Àsìkò supremacy kọ́ lélẹ̀. Bàbá wa Olúbàdàn àsìkò supremacy kọ́ lélẹ̀ bá wa dìde ńlẹ̀ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni.
gbàtọ́ báyà kò tún pa tó tún wá ń kó àwọn ọmọ nílùú ó mà ṣe o ogun jà tó bá ní Yorùbá bá sọ títí bá ní ogun máa jà wálẹ̀ Yorùbá o. I acknowledge you ààrẹ Laji Abbas ààrẹ òǹputàn if not for him tó ń lọ tó ń bọ̀ àtúnyàn olóò tún threaten òun nígbà ilé ìrántí kó tó ṣẹlẹ̀ o. ẹ bá wọrin tẹ́fọ̀dé bá kúrò nílùú fún yín bóyá ẹ máa lọ jẹ ọba àbí gọ́vnà àbí president lórí àwọn Fúlàní a máa wò ìka níyìn o ẹ̀yin bàbá yìí ìka níyìn ọ̀dájú níyìn ẹ ń hùwà ibi fún wa ṣùgbọ́n ẹ rántí pé ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ni ní ọjọ́ kan ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ ìyá tó ń jẹ ọmọ tádìkà lọ́wọ́ ó wà ní jíìmù ní ó kàn fi ọmọ tádìkà panu ni tó bá gbé wéètì tán tíṣun ẹ dìde tó wà ní full body tó yọ tricep tó yọ bicep tó bá mú ẹ̀yin olówó sọ́wọ́ tó mú ẹ̀yin ọba tó gba yín mú tó mú ẹ̀yin gọ́vnà ẹ̀yin senators wa tó mú president ilẹ̀ Yorùbá tó mú president tó jẹ́ ọmọ Yorùbá rádà tó president Nàìjíríà gbogbo yín claim tó bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín á gbẹ lọ́wọ́ Fúlàní. Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́ èdè ní March 12 2026 oṣù kẹta ọjọ́ kejìlá ọdún 2026 mo tún sọ tèmi fún yín lẹ́nìí ẹ kí gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ bá mi wo fídíò yìí kí ẹ bá wa ṣí ẹ káàkiri ẹ bá wa fi opinion yìí sí comment section ìyà ń jẹ wá o ẹ dẹ̀ rántí pé àwọn Israeli parliament wọ́n ti bá àwọn Biafra sọ̀rọ̀ ni wọ́n ṣe ń lẹ́nu tí wọ́n ń sọ̀rọ̀ sí wa nísìn àwọn olórí àwọn Biafra ìdá àwọn wà níjọba ni wọ́n sì níjọba ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ wọn lábẹ́lẹ̀ ibùdó àwọn ọba tí wọ́n fẹ́ káwa lọ síbi kankan kí Fúlàní máa pa wá níṣó ṣùgbọ́n táwa ta jẹ́ tálíkà náà táwa dákẹ́ àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọ́n á gbóhùn wa jọkùjọkàn wọ́n á gbọ́rọ̀ wa ṣàṣẹ wọ́n á gbé àwọn tó jọjú gbogbo wa lọ wọ́n á gbé wọn dìde á dẹ̀ bọ́ lọ́wọ́ ẹ̀yẹn níbi tẹ́ ń fi àjẹ wa a máa bọ́ lọ́wọ́ yín o. The storm will not be forever. Ìjìyà tó ń jà wá nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí will not be forever. Ó máa dúró ńjọ́ kan. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ kásán kalẹ̀ kúrò dé àsìkò yìí. According to the time show yìí bàbá yín. Gbé sókè kẹwò show yìí fún mi. Ẹ sọ̀rọ̀ sókè. Nàìjíríà ẹ gbà wá o ẹ ṣàánú wá o ìdóná wa o gbogbo àwọn tó ń dáàbò bò wá ní Ìdó wọ́n ti kó wọn lọ sí Àbújá o ọba ẹ gbà wá o bàbá Ládọjà ṣàánú wa ẹ gbà wá Ìdó o àwọn tó ń dáàbò bò wá náà ti kó wọn ti mọ́kọ mi lọ o wọn lẹ́yìn kan ẹ gbà wá ẹ ṣàánú wa o gbogbo àwọn Babangida àti ọlọ́sà fún wa pé gbogbo wọn àtọ́jà wọn mo kí gbogbo aráalé mo kí gbogbo aráalé o tẹ́ bá wo bí àwọn ìyá wa tẹ́ ń wò bí wọ́n ṣe ń pariwo yóò máa yà yín lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ tí a bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìdó ní oṣù tó lọ níjọ́ tá a mú àwẹ̀ tó ṣe wípé a gbọ́ pé àwọn Fúlàní wọ́n pa ìyá kan ní Ìdó ní ìjọba ìbílẹ̀ Ìdó nílùú Ìdó nílẹ̀ Ìbàdàn sí orí àpáta ní Ìdó tí wọ́n sì bá a sùn tí wọ́n dù ìyá yìí lọ́rùn nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ a rí i pé alẹ́ náà la fi lọ sílé ìyá yìí níjọ́ náà tí àwọn ọmọ ìyá yìí sọ tójú wọn rí ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé ìgbésẹ̀ area commander wá láti Èrúwà area commander tó wá láti Èrúwà wọ́n pe àwọn DSS wọ́n pe àwọn operation boss wọ́n pe civil defence wọ́n sì pe àwọn vigilante tí wọ́n kọ́ àwọn ọkọ̀ wọn yìí wọ́n sì pe àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn jọ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ wọ́n pe àwọn àgbẹ̀kọ̀yà náà ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi tó wa létí pé a rí pé lórí ìṣẹ̀lẹ̀ wọ́n pààrọ̀ DPO Ìdó wọ́n pààrọ̀ DPO Ìdó níta wá gbọ́ ni pé lánàá DPO tí wọ́n ti gbé lọ àti Fúlàní kan Babangida
àti àwọn ọlọ́pàá wọn jọ wá wọn látàbújá wọn ti wá wọ́n wá kó àwọn ọ̀ǹtà fìjìláńtẹ́. bàbá kí ló mú wọn káàkiri ilé wa lánàá ó mú wọn ní sẹ́lẹ̀ méjèèjì wọn rèé òun máa wọ́n lé wa lánàá ó gbọ́ wọn nàìjíríà ìfẹ́ gbà wá ìsànú wa ọ̀nà àbújá o. ibi tí táwa gbọ́ ni pé wọ́n ti kó wọn lọ sí nígbà wọn kó wọn dé ìyàgàn fún wọn látàbújá ni wọ́n ti wá wọ́n sì ti kó wọn lọ sí àbújá báyìí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìpè DPO ń sọ pé òun ọ̀ràn wọn lẹ́wọ̀n. ọ̀sán bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ kan mi lẹ́wọ̀n ó ti sọ̀rọ̀ àbí ọlọ́wọ́ ọ̀rọ̀ Wàsíù Òtítọ́lá lẹ́wọ̀n. ìta àgbọ́ nìyẹn a rí i pé DPO tí wọ́n ti gbé kúrò nídò kìí ṣe DPO Ìdó kìí ṣe ọlọ́pàá Ìdó DPO Ìdó tí wọ́n ti gbé kúrò ìlú wọn tún gbọ́ pé ó líìdì wọn wá arọ́léṣẹ́ ọlọ́pàá arọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ arọ ìjọba àpapọ̀ apẹ kábíyèsí wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn apẹ bàbá wa Olúgbọ́n Sáàkín apẹ bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ Ọ̀kẹ́rẹ́ Ṣakí apẹ bàbá wa Sẹ́yìn apẹ gbogbo olórí adé ńlẹ̀ Yorùbá ṣé bá ṣe máa jẹ̀yà yìí lọ ni ẹ jẹ́ ká tiẹ̀ fẹ́ kí wọ́n ṣèwádìí ṣé lóòótọ́ àkọ́kọ́ ni pé DPO tí wọ́n ti gbé lọ yìí ń lọ lídìí àwọn èèyàn wá lálẹ́ àná àti Fúlàní Babangida tẹ́ ló máwọn èèyàn wálé àwọn Fúlàní ni wọ́n gbé ńgbà yẹn tí wọ́n gbé wọn lẹ̀ o ṣe é rántí pé àwọn ọmọ tí wọ́n pa ìyá wọn ìwọ́n láwọn ọlọ́pàá ń sọ fáwọn yìí pé káwọn lọ mú fọ́tò àti fídíò bíi tí Fúlàní ti ń pa ìyá àwọn tó ti ń dùn ìyá àwọn wá ẹgbọ́rọ̀ ń sọ́sẹ̀ gbọ́ létí. wọ́n rí gbogbo bí táwọn ti jẹ oko àti gbẹ́ màálù gbogbo àwọn ọlọ́pàá wá kámẹ́rà rẹ̀ kò sí nǹkan kan tá a gbọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ti sin òkú ìyá ẹ̀ ìpadàbọ̀ rẹ̀ ìní tí wọ́n wá ṣe yìí o a pè ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù ọmọ Yorùbá nìyí o torí wípé àwa wà lára àwọn tó ń pariwo àlàáfíà nílẹ̀ Yorùbá kí wàhálà ọmọ ṣẹlẹ̀ wọ́n ti kó àwọn ọkọ̀ àwọn ìyá wa ìlọ Àbújá ṣe é rántí pé bó ṣe ṣẹlẹ̀ ní nígbà tí Ìgàngàn tí wọ́n lọ mú Ìskílù Wàkílù àwọn OPC mẹ́ta lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams gbà náà oṣù mẹ́ta iná làwọn náà mọ̀ lò ní àtìmọ́lé lórí torí pé kí ni wọ́n ń dáàbò bo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ bá wa dìde sí o ìjẹ́ wọ́n ti ẹ̀jẹ̀ ká ẹ fojú rí ọkọ yín lánàá tẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹ̀ gbìyànjú láti ẹ̀sánú ẹgbà bá wọn nílò ẹgbà bí wọn lọ́dà ní o wọn láti dé sára àgbà lọ sẹ́rí ìdẹ́sánú wa ó ti gbá wọn kọ wọn lọ́lá tànà ráwọn kọ wa o ọmọ mẹ́fà la bí fún wọn o kọ̀sẹ́ tí ó ṣe bàbá ọmọ fún wa o ẹjọ́ nítorí ọ̀dà ẹ̀yìn Yorùbá ẹ̀dìdé o kábíyèsí Onídò ìbọ̀lẹ̀ wọ̀lú ẹ̀dìdé o ìbọ̀lẹ̀ lọ ẹ̀dìdé o ìdí ọ̀pọ̀lọ̀ jẹ́ wọ́n gbẹ̀dọ̀ o. tá a bá ń gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ ìjọ tí mo ṣe ètò kan lórí ọ̀rọ̀ gbogbo threatening lọ́tún lọ́sì là ń gbọ́ pé gbogbo program bá ṣe gbé ńgbà náà ara tá a fi ń pariwo rèé o a lè torí ìdúpokò ká mọ́ sọ̀rọ̀ kábíyèsí Onídò ọ̀dọ̀wọ́ yín o alága ìjọba ìbílẹ̀ ọ̀dọ̀wọ́ yín o gbogbo ìjòyè Ìdó ọ̀dọ̀wọ́ yín o bàbá wa kábíyèsí Olúbàdàn ọ̀dọ̀wọ́ yín o gbogbo lóòkọ àti lẹ́ẹ̀kan ó dọwọ́ yín ẹ ṣe gan ni. ǹjẹ́ a jẹ́ Nàìjíríà bí? ṣáwọn ọmọ Yorùbá ṣé Nàìjíríà ni wá? tábà náà jẹ́ Nigerians ẹ jẹ́ ká máa lọ náà. wọ́n ní ẹ jẹ́ ẹ sọ pé egun ni wọ́n ní ẹ sọ́ọ̀lẹ̀ ẹlẹ́ran díẹ̀ wà ń bẹ̀. why are you guys holding us to ransom? ẹ̀yin olórí wa ọmọ wa ló wà ń bẹ̀ nísìn àárí yàtọ̀ tó bá kú ọ̀bẹ kí ló máa ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ Yorùbá. ìkan Babangida ìyàtọ̀ pa nísìn wọn ti pa gbé o. ẹ dúró ná gbogbo ẹ̀yin ọlọ́pàá yẹn báwo lọ́jọ́ alẹ́ yín ṣe fẹ́ rí? it's just a question. Only many of you tẹ́ bá kúrò níbi iṣẹ́ ẹ mọ̀ wá ní stroke. Mo rí fídíò ọlọ́pàá kan mo kọ́ fẹ́ kí sọ́ni títì fún mo tún mọ̀ pé àmọ́ tó ṣe jàgbà tó wà níjọba. Báwo ni ọjọ́ alẹ́ yìí ọlọ́pàá yìí báwo ló ṣe fẹ́ rí? Oh, you are acting on order from above àbí? Torí pé gbàtẹ́yìn náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe obey command nísìn tẹ́yìn náà bá dókè the same thing lẹ́yìn náà máa ṣe. Ó ti wà nínú system Nàìjíríà bí.
just imagine wọ́n bá Yorùbá sùn lórí ilẹ̀ Yorùbá ìyá 80 years wọ́n dẹ̀ tún dù lọ́rùn wọ́n pa agbé fídíò yẹn sórí Yorùbáwùyí wọ́n ní kọ́ lọ mọ́ fídíò tó ti ń dù ìyá wọn lọ́rùn wá fídíò tí Fúlàní ti ń bá ìyá wọn sùn wá náà wọ́n wá ń sìn wọ́n withdraw gbogbo àwọn ọdẹ kúrò nínú ìlú ṣé bá yẹ withdraw àwọn ọdẹ yẹn káwọn aráàlú tètè máa sá lọ ni because attack lè ṣẹlẹ̀ at any time that is the system of Nigeria ẹni ìlú tó bá ti wọ́n bá ti withdraw ọdẹ ẹbẹ̀ èyí aráàlú yẹn kó ẹrù yín bẹ́ẹ̀ gbogbo yín bá kó ẹrù tó bá kúrò nílùú Ìdó kí kábíyèsí wọ́n ṣe kábíyèsí lórí àwọn Fúlàní nìkan tẹ́yìn ará Ọ̀yọ́ bá kó gbẹrù tó bá kúrò nílùú Ọ̀yọ́ kálá máa jọba lórí àwọn Fúlàní nìkan káwá wọn tí Fúlàní máa fojú tí wọn náà padà rí lẹ́yìn because Fúlàní will not allow them to rule them and when time comes bàbá Tinubu gbogbo àwa Yorùbá pátápátá àákú ẹrù àáfi Nàìjíríà lẹ̀ fún yín bẹ́ẹ̀ tó máa sọ́ọ̀tì problem yẹn lélẹ́yìn kí gbogbo Yorùbá máa wá gbogbo tó máa nationalize sí wọ́n àwọn àti sákò lé fún yín àwọn tó kúrò àti sákò lé fún yín bí ẹkọ máa lọ Togo àbí Benin Republic àkókò àwọn yẹn tó ti kú sórí Mediterranean Sea kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ó mà ṣe o ẹrù ọjọ́ alẹ́ yín o ẹ̀yin bàbá wa tẹ́ wà ń bẹ̀ yìí ẹrù ọjọ́ alẹ́ yín o tó rógun gidi ló ń jà wá yìí ọ̀rẹ́ ẹ̀sẹ̀ bá wa dìde sọ̀rọ̀ yìí ìyá yẹn kú gbé ìyá òun àwọn tó tún máa bá sùn tó tó kó àwọn Fúlàní bá ti ń lé nísìn wọn gbọdọ̀ wá sáàrin ìlú kó wá mú àwọn arúgbó wa kó bá wọn sùn the same thing tí wọ́n ṣe ní Èkìtì náà nìyẹn tí wọ́n bá yàkan náà sùn tó bá sùn pa àmọ̀ dágun lọ́wọ́ yín adáhùn lọ́wọ́ yín o adáhùn lọ́wọ́ ẹ̀yin bàbá yìí o lèmi ṣe lè campaign fẹ́ nìkankan lẹ́yìn tó bá ń sọ tó bá kàn ń ṣàwàdà lókù mo ti dúpẹ́ lọ́wọ́ yín olóyè Sunday Igboho àtúnkẹ́ fílẹ̀ sí fílẹ̀ ẹ lọ dìbò fún lágbájá mi o I can't say it because in the next 3-4 years pé kí wọ́n máa wọ̀ mí lépè àbí kí wọ́n máa wá drag mi I don't want to say it because there is light at the end of the tunnel and you are saying we are getting out of the tunnel now. If Nigeria is seeing the light, who are those people seeing the light? The Fulanis. The Yorubas are not seeing the light. It is darkness behind the tunnel. We are not seeing the light. Yorùbáwùyí lórúkọ mi. Ayé là gbé abẹ nínú mò ń jẹ. Ẹ share fídíò yìí. Kó káwọn tó máa fi kan Olúbàdàn lára. Kábíyèsí. Ládọjà pé mi jẹ́ gbóná wojú yín kókó Aláàfin Ọ̀yọ́ lára kábíyèsí ṣe pé mi ò jẹ́ rọ́bà fín ṣùgbọ́n ẹni láti ṣe nǹkan tí ń ṣe wà tẹ́lẹ̀ máa ẹni láti ṣe nǹkan kí nǹkan tó ṣe wá nǹkan tí ń ṣe wá ńlẹ̀ Yorùbá ẹ má gbàgbé o ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ ajá yín fọ́mọ ẹkùn lọ́mú lẹ́nu ọba ẹkùn ti ń dẹ́gbà o ẹ máa rẹ́dì torí ìṣẹ̀lẹ̀ máa padà ṣẹlẹ̀ ìyá tó ń jọmọ tádìkà lọ́wọ́ ó wà ní gym ó lọ gbé wéètì ni tó bá gbé wéètì tó bá ṣe tán tó á mú ẹ̀yin olówó náà á mú yín sọ́wọ́ Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yoruba land adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọmọ lọ yólóyè tí ò pé méjì Àbẹ̀ní ọmọ tí ò ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ ti wá déwájú federal government tó máa sign ni because àwọn bàbá tó wà bẹ́ẹ̀ ni wọ́n máa sign ni I trust wọn àwa déwájú Elédùmarè ọba tó láyé tó lọ́run yóò kí ń gọ́ lọ́run lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes tó padà wá sáyé kó wá di Mètúsẹ́là. See you on my next show. I'm going to drop my curtain here and bye for now.